Káàbọ̀ sí ìmúdójúìwọ̀n ohun ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní Skill Network lóṣù yìí, oṣù kẹfà ọdún 2023. Èmi ni aṣojú Scale ti ilẹ̀ adúláwọ̀ fún èdè Yorùbá. N ó máa sọ nípa Levitation Protocol tí Scale ṣe àgbéjáde rẹ̀ ní oṣù yìí. Láti mú ìdàgbàsókè bá nẹ́tíwọ̀kì Scale, àwọn olùpilẹ̀ṣẹ̀ wọ́n gbèrò láti ṣe àgbéjáde Levitation Protocol tí yóò jẹ́ kí Skill Network tún lágbára sí i kí ó sì rọrùn láti lò gẹ́gẹ́ bí solution tí wọ́n ń ṣe fún àwọn olùmúlò. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, wọ́n gbé èrò wọn yìí wọ́n gbé jáde tí à ń pè ní Levitation Protocol. Eléyìí tí ó jẹ́ protocol ìlànà tí ó lè ṣiṣẹ́ láì ní ẹnikẹ́ni tí ó ń ṣe aṣojú fún. Láti wá mú èrò yìí wá sí ìmúṣẹ àti láti jẹ́ kí Scale túbọ̀ gbòòrò sí i, wọ́n ṣẹ̀dá ìpele kan tí a mọ̀ sí Mega Chain, èyí tí ó ń jẹ́ Scale G, tí G ibẹ̀ yóò sì máa dúró fún Ganymede, èyí tí ó wá jẹ́ òṣùpá tí ó tóbi jù nínú solar, eléyìí tí yóò máa ṣiṣẹ́ pẹ̀lú ZK rollups. Levitation Protocol yóò jẹ́ kí àwọn olùpilẹ̀ṣẹ̀ àti àwọn oníṣòwò kí wọ́n lè kọ́ àwọn ohun èlò wọn sí orí Scale láìsí àìṣedéédé. Levitation Protocol yìí yóò jẹ́ kí ìkànnì Scale kí ó túbọ̀ gbòòrò sí i, tí ó sì máa jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń lo Scale yóò máa jẹ́ kí wọ́n rí solution tó múnádóko níbi ohun èlò wọn. Gbogbo àwọn tí olùpilẹ̀ṣẹ̀ tí wọ́n ń kọ́ sórí Scale, wọ́n ó ní àwọn nǹkan tí ó rọrùn fún wọn láti fi kọ́ àwọn nǹkan wọn sí orí nẹ́tíwọ̀kì Scale tí a sì ti ní bí 20 rẹ̀ tẹ́lẹ̀. Èyí ni fídíò tí Scale ṣe nípa Levitation Protocol. Ẹ jẹ́ á wò ó. Nẹ́tíwọ̀kì tí ó yára jùlọ tí a sì ṣe àgbéjáde rẹ̀ ní oṣù yìí, tí ó sì máa lo solution ZK, èyí tó jẹ́ ìmòye òdo. Scale sì ṣàlàyé bí wọ́n ó ṣe máa lo ọ̀nà tí wọ́n ó gbà láti lo Scale G tó jẹ́ Ganymede tí a pè ní òṣùpá tí ó tóbi jùlọ nínú oòrùn. Wọ́n sì gbèrò láti jẹ́ kí ó jẹ́ ayé tí ó tóbi jùlọ tí ó sì yára jùlọ. Olùdásílẹ̀ Skill Network, Jack O'Halloran, ó sì ṣàlàyé nípa Levitation Protocol yìí àti gbogbo ohun tí ó máa ṣe fún àwọn olùpilẹ̀ṣẹ̀ àti àwọn oníṣòwò tí wọ́n bá ń bẹ ní orí Scale. Fọ́tò yìí yóò máa ṣàlàyé bí Levitation Protocol yóò ṣe máa ṣiṣẹ́. Yóò ṣàlàyé bí ìṣòwò bí yóò ṣe lọ, bí gbogbo ẹ̀ ó ṣe lọ títí tí yóò fi dé orí Ethereum mainnet àti gbogbo àwọn ẹ̀wọ̀n Scale bí wọ́n ṣe máa ṣiṣẹ́, àti bákan náà bí Scale G eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí ó jẹ́ Mega Chain ní L1 àti L2
bí gbogbo ẹ̀ yóò ṣe máa ṣiṣẹ́. Levitation protocol àti àwọn ìlànà míì. Levitation protocol ní àǹfààní mẹ́ta eléyìí tí ó jẹ́ pé yóò máa jẹ́ kí àwọn olùpilẹ̀ṣẹ̀ àti àwọn oníṣòwò kí wọ́n máa rí àwọn nǹkan wọn ṣe láì sí wàhálà àbí ẹni tí ó jẹ́ aṣojú. Levitation protocol yóò sọ àwọn ZK tí a ti ní tẹ́lẹ̀, yóò jẹ́ kí ó rọrùn fún wọn láti máa bá ara wọn ṣe. Àǹfààní kẹta ni pé yóò ní ààbò. Ààbò yìí yóò jẹ́ kí àwọn ZK rollups, ọ̀pọ̀lọpọ̀ ZK rollups kí wọ́n lè ṣiṣẹ́ papọ̀ ní agbègbè kan tí wọ́n bá wà nínú ẹ̀wọ̀n levitation protocol ẹyọ kan, gbogbo wọn yóò lè ṣiṣẹ́ papọ̀. Eléyìí ni yóò jẹ́ kí gbogbo àwọn ìṣòwò tí ó bá jọ mọ́ gbogbo wọn kí ó rọrùn láti ṣe. Ní àkótán, Scale ṣe àfihàn levitation protocol àti Scale-G. Tí o bá fẹ́ kà sí nípa ìmúdójúìwọ̀n yìí, lọ sí scale.space àbí kó lọ sí Scale blog níbi tí a máa ń fi gbogbo àwọn ìmúdójúìwọ̀n àti gbogbo àwọn àgbéjáde Scale sí. O ṣé tí o gbọ́ mi. Èmi ni aṣojú Scale ti ilẹ̀ adúláwọ̀ fún èdè Yorùbá. Ó dìgbà kan ná.